Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan òjọ̀kan náà ni a máa ń fún yín. Update nípa kábíyèsí Olúwo òun ni a mú wá fún yín. Gbogbo wa ni a ti mọ̀ wípé kábíyèsí Olúwo awuyewuye tó ń lọ ń pa wọn lẹ́nu jọ́ mẹ́ta yìí nípa wípé ọba gbọ́dọ̀ máa ṣe gbogbo ẹ̀sìn tó bá wà nínú ìlú, ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì. But kábíyèsí Olúwo wọ́n ṣe U-turn, wọ́n fárígá, wọ́n ní pé ẹ̀sìn Islam, ẹ̀sìn òdodo òun ni àwọn ó máa ṣe ní ti àwọn. So lénìí kábíyèsí Olúwo of Iwo Land wọ́n preach ní mosque, wọ́n ṣe wáàsí, wọ́n sọ̀rọ̀, wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ wáàsí nípa ẹ̀sìn mùsùlùmí pé ẹ̀sìn àlàáfíà ni. So lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí kábíyèsí Olúwo tí wọ́n sọ. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé nígbà tí wọ́n travel lọ sí Saudi Arabia lọ́jọ́sí náà, wọ́n bá àwọn ọba Saudi, wọ́n bá wọn ṣe meeting wípé Islam ni àwọn fẹ́ gbà. And then àti rí àwọn kábíyèsí kọ̀ọ̀kan tí wọ́n ti ń tako bàbá Olúwo, àti rí àwọn oníṣẹ̀ṣe náà tí wọ́n ti ń tako wọn wípé wọ́n gbọ́dọ̀ bu ọ̀wọ̀ fún àwọn oníṣẹ̀ṣe, wọ́n gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀sìn ìṣẹ̀ṣe kó múlẹ̀ nínú ìlú, pé wọ́n gbọ́dọ̀ fọwọ́rọ̀ àwọn tí àwọn bá ń ṣe ìṣẹ̀ṣe, wọ́n gbọ́dọ̀ fọwọ́rọ̀ àwọn sẹ́yìn. So gbogbo ẹ̀ ni a fẹ́ jẹ́ kẹ́ ẹ wò ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú fídíò wa yìí. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò. A ti post oríṣiríṣi àwọn videos nípa àwọn ọ̀rọ̀ tí kábíyèsí Olúwo tí wọ́n sọ. So gbogbo ẹ̀ náà lẹ máa rí lórí ìkànnì YouTube channel wa. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa fi farabalẹ̀ kẹ́ ẹ ọba ló dé mi àti ẹ ẹgbẹ́ ọ̀nà tóbi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a sì ṣe ìkẹ́ àti ìjẹ̀ fún òjíṣẹ́ ńlá Adéwálé Muhammad. Ẹ̀yin náà mo kí gbogbo àwọn èmi náà kíra mi ẹwà ní kó má gbàgbé àti kí ara tèmi náà. Lẹ́yìn náà lẹ́yìn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tá a sì ṣàdúrà fún òjíṣẹ́ ńlá. Lẹ́yìn àwọn tó rí sàdá lórí ilẹ̀, lórí sàwọ́dá, ìran tí wọn ò di àkúnlẹ̀bọ̀ lórí ìrìn lèèyàn gbọ́dọ̀ di. Ó kí mufti di ya mufti jẹ́ pé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ẹlòmí ò mọ iyì mufti tí ẹ mọ̀ sí Amir Town, ẹlòmí ò mọ iyì wọn. Sọ̀rọ̀ owó orí tó bá jẹ́ owó ni irú èmi nígbà mọ́jọba wọn ò fowó bẹ̀rẹ̀. Àṣẹ Ọlọ́run ní irú àwọn báyìí máa dúró tì, tí má sì irú àwọn èèyàn báyìí ẹ̀rọ Ọlọ́run máa bà mí. Torí tó bá jẹ́ owó ni òyọ́ gbà fọlọ́run wípé èmi ni mọ́jọba ò pẹ̀lú kí mufti gbà. Gbogbo ẹ̀yin tí ẹ sì jẹ́ táwọn ò lè ní ẹ̀mà. Ẹ̀mà tó bá jẹ́ kówó ni ó lẹ́ tí máa sponsor yìí dáadáa, máa kówó dálẹ̀. Màá ń gbà tọ́lọ́run ní ẹni tí mo fẹ́ nì. Tọ́lọ́run bá ṣẹlẹ̀, ìtọ́lọ́run bá ti ní báyìí, àṣẹ Ọlọ́run ló dé wọn. Kò sí èrò ọ̀sẹ̀ tí máa ń fèrú dépò. Wọ́n bá ní Adélékè ó ṣe kíní kò fèrú dé gómìnà. Wọ́n bá sì ti jẹ́ báwọn àtẹ èmi kò ṣe ta Adélékè tẹ́lẹ̀. Wọ́n gbà Ọlọ́run ní ẹni tí mo fẹ́ nù. Ta ni mo gbọ́dọ̀ gbà fún? Wọ́n gbọ́dọ̀ gbà fún Ọlọ́run wípé ẹni tó yàn náà kìí sọ̀rọ̀ owó, kìí sọ̀rọ̀ gangan. Tó bá ti rí èèyàn nípò, mufti tẹ́ ń wò nípò yìí, Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Wọ́n tó bá ti gba ọ̀gbà fọlọ́run ayé ẹ̀ bàjẹ́ lọ́nà.
mufti mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé irú yín lọ jẹ mufti tí èsẹ̀ tí a ṣẹ̀ máa patch táàmà fowó bẹ̀ táàmà wọ́wọ́ pé àfìgbà ọba rówó bí ọba rówó òní gbà ó ìgbà tó bá ṣe báyìí o tí ọwọ́ àwọn ẹ̀dà lóru mo sì mọ̀ pé àwọn olóòótọ́ wọ́n wà ń ta àwọn torí ẹ̀ ní tàwọn fi tayọ ó tayọ Nàìjíríà ọlọ́pàá gan-an nínú security Nàìjíríà àti security tàwọn àwọn tàwọn ìgbà àbẹ̀tẹ́lẹ̀ ọba fún wa lówó jù bẹ́ẹ̀ wọn ò ní gba ọba náà bá kórí òkun ọlọ́ wọn ò ní bí ọlọ́wọ́ wọ́n bá sì jalè ó dẹ̀ lè rí fún àwọn security tàwọn kó gbà wọ́n sí ilé ẹgbẹ́ kó kán máa ti ẹ̀rẹ́ wọ́n volunteer lẹ́ni ó lè rí wọn kán sọ pé kọ́ wá ní o lè já ibẹ̀ yẹn ní Nàìjíríà yìí tèmi gan ń bá president sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí ni báwọn àwọn tàwọn kẹjẹ kí wọ́n máa kí Nàìjíríà yìí náà ká máa sọ. Under the leadership and a good leader ló máa ń lead nǹkan báyẹn téèyàn bá jẹ́ olórí dáadáa òun ni nǹkan báyẹn máa ń ṣẹlẹ̀. Kò sẹ́ni tó máa rìn torí òní mi ò. Máa gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó bá wà lára mú kí èèyàn gbà fún nítorí ọwọ́ ti mọ̀ pé mú ti mú àgbà fọlọ́. Ọ̀nà tá a sì fi jẹ́ kìí sọ̀nà èrò kìí ṣe pé mo è ṣe àfáàlì kéwù mo è ṣe ẹni tí máa fi mufti jẹ lọ fi mufti ilé ìjọ. Kò sì lọ lọ́jọ́ pé wá lórí àbáta ni ìyá ta mufti. Mufti ó lè dúró ti Ọlọ́run ó dúró tòótọ́ Ọlọ́run. Ẹ má rò pé tó bá dúró tọ́ Ọlọ́run pé kò ní rọ́wọ́ mú òun lọ́lọ́run ó gbélé ayé lé lọ́wọ́. Láìpẹ́ ni o èmi bí mo ṣe wà yìí ọkàn mi balẹ̀ sọ gbogbo ẹ tí gbogbo wọn ní ń bọ̀ wá tẹ̀lé fún àṣẹ Ọlọ́run tí ń bẹ lára ẹ bá máa ráwọn kò sí tí ń gun abọ̀rìṣà bí pé bísínẹ́sì wọn nítorí pọ̀ yóò dùn yàn bẹ́yàn bá lóun bú Ọlọ́run mi ní ìsìnkú dùn mi wọ́n bú Ọlọ́run wọ́n bú Ọlọ́run tèmi èmi lọ́dọ̀ mo fi lọ tí a ń pè ní Lárúbáwá wọ́n ń pè ní Allah Olódùmarè òun náà ni àwọn Lárúbáwá tó bá ti jọ́lọ́run tó ń ṣe gbogbo nǹkan. Ẹ má sì jẹ́ kẹ́nìkan sọ fún yín pé òòṣà ló wà nù Kábà o wọ́n bọ̀ sàmbẹ̀rẹ̀ tó tọ́ nígbà tó dú ọ̀la wọ́n bọ̀ sàmbẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n ti sọbẹ̀ nílé Ọlọ́run. Mọ́sálásí tẹ̀yìn wà yìí máa ti ń ṣe bí mọ́sálásí Ìwó bẹ́ẹ̀ ṣe wo Central Mosque Ìwó ilé baba Sani òòṣà tẹ́lẹ̀ ní à ń sìn bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà wọ́n ti bá ti kó òsàkó mi kan tẹ́ bá ti sọ pé látèmi lọ́wọ́ ní Ọlọ́run ni ó ti di kíni ta ló mú ènìyàn. Káàbà nígbà tó dúdúdú àwọn kan ti bọ̀ sábẹ̀ ó ṣe jẹ́ pé àwọn bàbá wa kan gba Islam ìbírin adé Abíóyè Adékànbí ọba Láúsá nígbà tó gba Islam àwọn míì wà ọba míì wà tí ń tẹ̀lé táwọn náà tó ń gbà dáadáa bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Káàbà rí Ibrahim ló fi owó kọ Ọlọ́run fi lélẹ̀ máa ń gbà tó yá àwọn míì wọ́n lọ ń wò pé àwọn bọ̀ sàmẹ́ máa ń gbà tí a ti sọ ní Káàbà lélẹ̀
tí a ti fowókọ ọlọ́run sí kò sí ìgbẹ́ká náà ọlọ́run kàlàdé rẹ̀ orúkọ ọlọ́run ní bẹ́ẹ̀ orúkọ ọlọ́run bá ti bẹ́ẹ̀ kan ibi ìtẹ́ wà ní ìsìn ilẹ̀ nìkan ilé ẹnìkan tẹ́lẹ̀ tí ẹ mọ́ tí ẹ pọ̀ bẹ̀rẹ̀ máa ń jọ bẹ́ẹ̀ ní sọ pé mọ́ṣáláṣí ní masjid òsàlẹ̀ pépò mi ṣe ẹ lè bọ̀ sáàmì kan rí ìjọ ẹ bá ti pè nílé ọlọ́run ti di àyè tó mọ́nù wọ́n ti fọ́ mọ́nù bàbá ti mọ́ ilé ọlọ́run ni mọ́ṣáláṣí Ìwó Central Mall ó ti mọ́ ilé ọlọ́run ní wín ní gbogbo ọba tó ní kò sì síbi tí ọlọ́run ò sí torí ọlọ́run ọba ló ní gbogbo ilẹ̀ àtẹ̀kùn ẹ̀ táyé àtọ̀run ló ní so gbogbo lẹ̀kílẹ̀ ta ló ní kò síbi ò tí lè kírun ọba rìn àjò níbo ló ti kírun sẹ́nu gbogbo ló ti kírun àbí àbẹ́ ti rìn àjò rí jẹ́ gbó ṣé mọ́sálásí lẹ̀ ti gbóhùn ẹ̀mọ́ tí a ṣe ń rínú lórí ilẹ̀ tẹ́lẹ̀ ẹ̀sìn nígbà ẹ̀dí fẹ́ kírun bẹ̀ ó ti di kírun ẹ̀yìn mọ́fì akí ọ̀pọ̀ fún iṣẹ́ takuntakun nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà àti lágbàáyé tí sí ṣe pé bọ́yá mọ́fì dáyẹ̀ tí ṣe pé tí òkè tí ó sì lọ lárúbáwá lọ tí ó lọ sí ẹ̀fẹ́ pọ́pọ́ lọ́nà tí ṣe pọ́ yunifásitì lárúbáwá lọ́rọ̀ tó sì jẹ́ pé àwọn míì lọ yunifásitì lárúbáwá wọn ò lè sọ wọn ò lè bá lárúbáwá sọ̀rọ̀ ẹwà mufti wá tó bá ń sọ lárúbáwá báyìí yóò mọ̀ jẹ́ lẹ́nu bí ẹ má yẹ kẹ́ni kankan intimidate yín nípa lárúbáwá ó bá wù ó fi lárúbáwá sọ̀rọ̀ ó wá bò fi kéré ẹ bá àwọn èèyàn bí English sọ̀rọ̀ wọ́n bá pè kéré ní ìsìn microphone ló ó pè speaker ó pè camera ṣe èdè bàbá náà rẹ̀ ní camera àwọn èèyàn máa sọ English wọ́n máa sọ French wọ́n máa sọ ẹlòmí òkú fèdè pọ̀ nípa nation sọ̀rọ̀ wọn kéwì nìkan ó ní problem wù ní ẹ má yẹ kí á intimidate you. Don't be intimidated with the way you worship God. The way you worship Allah, never ever be intimidated. Don't let anybody to intimidate you. Always be proud of the way you worship your God. Àmọ́ ẹgbẹ́ bẹ́yìn ọba ṣàdúrà fọ́mọ rẹ̀ àti ìdílé rẹ̀ àti gbogbo ẹ̀ wọ́n padà sí bí abidibí náà lọ́ba máa ní ìyá àbí kó ló sì sọ ẹ̀gbọ́n ìyá mi àbúrò ìyá mi àti ìkókun ayé má borí rẹ̀ tí orókun ayé òṣòkun ayé kan tó lè borí ẹ̀ kíkọ́ bá mọ́ lọ́wọ́ kò sí ìyọnu Ọlọ́run níbi ẹ̀kú o kí ọ̀nà ìbò ara ní ti ẹ̀mẹ́ pé ìmọ̀ nídìí mẹ́ pé àrọ́ wà nílé ó sì kò gẹ́rẹ́ ọmọ sí kò gẹ́rẹ́ náà tó fi dọ́nẹ́rẹ́bù náà lọ́ọ̀bá àbíjọba sí kò gẹ́rẹ́ yọ́ àjọmọ̀rú èèyàn mẹ́nu ilé wọn tọ́pọ̀ Ọlọ́run ò sì kò ara dáadáa lọ́lọ́run ò sí ó kí amẹ́rẹ̀ ọ̀ṣun takuntakun ó dúró tí ó jẹ́ kí òkú omi jẹ́ kí lé owó àti gbogbo àwọn ọ̀nà kí ìbàtà wọn dán ẹjọ́ ń ṣe kí yóò ìmọ̀ ogbó yóò ṣùgbọ́n ọlọ́mọ ẹ̀ ẹ̀dẹ̀ ń fi tọkàntọkàn ṣiṣẹ́ ẹ̀ jẹ́ kí ìyàwó àtọmọ ọgbọ́lọ́ lọ́wọ́ yìí torí ẹlòmíì ìjì ayé èmi bẹ́ẹ̀ sí wáyé jẹ́ kí alánàbí ìságan sọ ó ní kọ́ bá jẹ́ ọmọ rẹ̀ ní òníjẹ́ ọwọ̀jọba Ọlọ́run ó ní bó jẹ́ ojú rẹ̀ báyìí ní òníjẹ́ ọwọ̀jọba ó ní yọ ibi tó lè dé nǹkan tí ọba ti níjọ ìyàwó tèmi kọ̀mẹ́jẹ́ wọn jọ wọn lọ́wọ́ àwọn olóòsà ní
eléyìí ti bá àwọn olóòsà ó fa mọ́jèlé jẹ́ ó sì gbogbo ẹ̀sùn máa dúró tọ́lọ́run kò mọ́jèlé tó bí bẹ́ẹ̀ àwọn mẹ̀lẹ́kà ti dé bẹ́ẹ̀ wọ́n ti yọ ọjẹ́ ọba ti lọ́lọ́run bá di vip lọ́dọ̀ ọlọ́run yóò ní àwọn army tí ọ àwọn dss tí wò rí ni o àwọn ènìyàn wọ́n ní kọjá dss tẹ́ẹ̀bójú yìí o tó ọba ti mọ ọlọ́run lọ́kàn àwọn tí máa ń sọ̀kalẹ̀ gbogbo ayé kò lè borí àwọn tí ní gbogbo ayé abálàjẹ́ àjẹ́kẹ̀ ẹwọ tí wọ́n ń tà láyé yìí ní ìsìn ẹmọ́dì ògbé yìí lọ ìtayé ń tà ní ìsìn ní ìríran ọ̀sẹ́ nìkan tó ní solúsàn ọwọ́ ọlọ́run ọba ní gbogbo ẹ̀ wà ìríran ni ń tà ó ẹ bá rí àfáà tó bá lóun ó sàlẹ̀ ayé èdè ó ríran ni ní tí ń tà ní ríran tó bá rí pásítọ̀ tó lọ bá bẹ́ẹ̀ ní ó ríran gan-an ọmọ tí mo jẹ láàárọ̀ ìyẹn etí ń tà ní wọ́n bá ti dín kó ní solution ó ti wọ 419 wọ́n gbà ó dáadáa kò sí solution lọ́wọ́ ẹnìkan ẹ̀yin tẹ́ǹsì apá tẹ́ǹsì babaláwo ẹ má bínú pé mò ń sọ èyí ṣùgbọ́n èmi ò lè má sọ lọ́lọ́ ní sọ láti mọ ọlọ́run lọ́kàn ni gbogbo tí ó dáa jù láyé ọ̀fẹ́ ni sọ fún babaláwo kó ṣe oxygen tó mínísì kó ṣe wà kó ṣe mìíràn wọ́n ní kí babaláwo ṣe wọ́n sì ń ta tára yọ̀bá wá yá tọba nílò oxygen ọmọ yìí tí ń ta ní hospital ọ̀fẹ́ ìlọ́lọ́run sì ṣe fọ́ ẹgbọ́n lọ tóbi wọn abára mórí jẹ ẹ tí ò sí oxygen yẹn wọn yẹn lọ sí ẹ̀mẹ̀ pápọ̀ ìsá ti padà náà ló èyàn ní fún ẹ tó ṣùgbọ́n kéèyàn ṣàdúrà wọn ẹgbẹ́ ìtàsí ń sọ iná ìlàdúrà tó kí gbogbo yí tẹwà bíbà yìí ọkùnrin lóbìnrin lọ́mọdé lágbà mú ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh èmi ìsáàfà àfà ní mi tẹ́lẹ̀ mo ti kó láàfà mo ti di kíni àwọn ilé ọlọ́run mo ti kó òjíṣẹ́ ní àfà mo ti kó lójíṣẹ́ tí ẹ̀ bá bọ́ sípò ọba kìí ṣe àdánù kìí ṣe aburú ló dé bá lórí tẹ́yà bá kú tẹ́yà bá jẹ́ àfá àtàwọn jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ tó wá bọ́ sípò ọba tí wá lọ bọ̀ ìsà àpadà sí gúnnù o kí ni mo sọ pé dé bá ọmọ túnmọ̀ ọkọ̀ ni tẹ́ bá pè yàn kábíyèsí ta ni kábíyèsí wọ́n wá fowókọ ọlọ́run sí ọ lára ọjà àfá àtẹ́lẹ̀ wọn ò pẹ́ ọ kábíyèsí wọn ò pẹ́ ọlọ́pọ̀ ọlọ́run wọn ò fowókọ ọlọ́run kí ọ nígbà wọn wá fowókọ ọlọ́run wá ṣàánú fún ọ tó ràn ọ lọ tó wá gbé ọ dépò rẹ̀ ipò ọlọ́run àyè ọlọ́run lórí ilẹ̀ ayé ni àwa gangan kọ́ lọ lọ́hùn o àwa gangan kọ́ lọ bá o ọlá ọlọ́run ló ní kí a máa jẹ́ ọba o sẹ́gbọ́ o èmi gangan kọ́ ni ọlọ́run lọ́ba o ọba kan ṣoṣo tí ò pé méjìlá ń pè é so àwa tá a jọba lórí ilé ayé yìí àrólé ọlọ́run ni ọlá ẹ̀lọ́kàn ní ká máa yá orúkọ lò títí tá ìdúgbò bẹ́ẹ̀ ipò yẹn máa wà bẹ́ẹ̀ títí ayérayé lè wọ́n tó ọmọ bọ́ bẹ́ẹ̀ ọmọ yọkó ọmọ wọlé ọmọ yọkó àwọn kan ti lọ tí wọn ò pẹ́ lọ́ba mọ́lé wọ́n kàn pẹ́ ọba àná ọba àjẹta ọba àjẹfà Olódùmarè ni ọlọ́run àná tòní àti tọ̀la. So ta ló wé nì? Ta nìkan ní ọmọ ìjọba títí láyé lẹ́kọ̀ọ́.
òun nìkan lọ́ba títí láéláé yẹn bí ń pè ní ọba kan ṣoṣo tí ò pé méjì nítorí àwọn èèyàn níbi ọba lọ́rọ̀ Yorùbá ti wọ́n wá. Ọlọ́mọ máa fẹ́ jẹ́ ká mọ tí ń jẹ́ ọba ló fi sọ pé kébì wá sọ fáwọn ọba wípé orúkọ òun lẹ̀ ń jẹ́ o ẹ má tó fowókọ orúkọ mi tí wọ́n sì ń kí yín bẹ́ẹ̀ ṣe bí ẹ ṣe ń kí mi. So kọ́ ọmọ ẹ pé ìwọ tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ ọ̀ gbọ́dọ̀ tún fi kíní yẹn bọ òrìṣà. Ẹ ti ẹ̀jẹ̀ àwò sí làákàyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wo tí mo gbé lẹ́yìn. Ká sọ pé ògùn rè ńgbọ́ wà láyé ẹ̀yin wà láyé ní sí abí ìwọ wà láyé báyìí ṣé mo lè mú ògógóró kí n bù sẹ́nu kí n túlẹ̀ ọdún ṣé inú rẹ̀ ó dùn kọ́mọ̀tì ẹ̀dọ́ ògógóró ó dùn mi àbí kankan tó jáde lẹ́nu mi tán gan lásán kí n túlẹ̀ ọdún ṣé ó nífẹ̀ẹ́ mi sẹ́nu rẹ̀ ó dùn ara. Ok, bàbá wa ti lọ, bàbá wọ Ògún, ó wá ti lọ ní ìsìn, nígbà tí ó wá sí mọ́, kó tiẹ̀ jẹ́ pé a pè ní ìránṣẹ́, kó tiẹ̀ wà láyé ní ìsìn, kó jẹ́ pé kó ṣe kùn, ó sì ríran, ó sì lè gbé ọ̀rọ̀ wa. Ẹni tí ó wá gbọ́rọ̀ mi lọ sọ́dọ̀ Ọlọ́run, ta fẹ́ rán, ẹjẹ́ àti ẹ̀gbá kó jíṣẹ́. Àwọn bàbá dáadáa ni, àwọn kọ́ ni, àwọn ọ̀bọ̀rìṣà, Ògún ọ̀bọ̀rìṣà o. Wọ́n kó ẹ̀ṣẹ̀ sí lọ́rùn Ṣàngó ọ̀bọ̀rìṣà ma ń gbà wọ́n tó kẹ́ṣẹ̀ sí lọ́rùn tí a wá ṣe ní pé wọ́n Ògún rèé o ṣe tí o wọ́n kò fa ọwọ́ gba lórí bàbá rẹ̀ lọ́fọ́ gbá lórí bàbá rẹ̀ o tó wá mú kí ló tó mú ọba kó gògóró o bù sẹ́nu lórí bàbá rẹ̀ o tó ní àfikíní bọ́ ní ọba tó gbé ẹgbà wà láyé só o lè gbé ajá kó o gé kó o dà nínú lóògùn wà láyé bàbá dáadáa nígbà tó wà láyé. Ẹ má yẹ kí ẹ sọ pé àwọn bàbá yẹn ò dá o àwọn bàbá dáadáa ni wọn àwọn ọ̀bọ̀rìṣà o àìmọ̀kan lọ́mọ àwọn èèyàn máa bọ̀ wọ́n ràn lú lọ́wọ́ ni wọ́n ìvẹ́ǹtì àdá Ògún ìvẹ́ǹtì àdá àtọkọ́ alágbẹ̀dẹ ni ó ṣe dáadáa fúnlẹ̀ Yorùbá Ṣàngó ṣe dáadáa ọgbà Ọ̀yọ́ là nígbàtí Ògún kó Ọ̀yọ́. Ẹ má yẹ kí á sọ pé Ṣàngó kan ti wà tẹ́lẹ̀ yóò orúkọ yẹn kìí sókọ Yorùbá ṣe tí gbọ́ ìyá rẹ̀ màmá rẹ̀ wọ́n lè nífẹ́ Fúlàní bàbá ńlá wa Ọ̀rànyàn ọlọ́fẹ́ wọn ní ọlọ́pọ̀ fẹ́ Fúlàní tọ́fẹ́ tápà tọ́fẹ́ ìyá wa ní Núpé ní ẹ̀mí pè ní Ṣàngó ilé ìpé orúkọ yẹn kò jáde nínú tá a fi ń sọ orúkọ nílẹ̀ Yorùbá orúkọ Núpé ni nítorí ìyá rẹ̀ ló tọ́ dàgbà sẹ́yìn pé gbogbo àwọn ọmọ yín ọ̀dọ̀ ọ̀tá yẹn wà nísìn èdè tí ìyá rẹ̀ sọ bọ́ ní ọ̀pọ̀ nígbà Ògún kó Ọ̀yọ́ lé tó kún fún wọn kájà kọ́ òsì lè jà ẹ̀gbọ́n rẹ̀ àwọn bàbá wa náà ní àwọn àjàká yẹn ibò gan àjàká gan ìyá rẹ̀ kìí ṣe Yorùbá gidi àjàká ẹ̀rù kọ yẹn orúkọ Kogi àwọn bàbá wa àtijọ́ wọ́n fẹ́ èèyàn Ọ̀kànbí ọ̀fẹ́ àwọn ará Ìjẹ̀ṣà ìní ìyá tí ẹ̀ fi jẹ́ ọmọ tí wọ́n bí sí àwọn ọ̀dọ̀ àwọn Ìjẹ̀ṣà ni ó di ọwá ló fi wípé bàbá àwọn ọmọ ọba ni ó sì di ìyá wọ́n ètí ìmọ̀ ìjọba ní ọ̀dọ̀ àwọn Ìjẹ̀ṣà gbà gbogbo àwọn ìlú tẹ̀ ń wò àwọn ìyá wọn Ṣàngó ó kọ Núpé ni
kìí sóòkọ so kò sẹ́ tó lè fi yẹn rú wa lójú wípé Ṣàngó kan ti kọ́ wá tẹ́lẹ̀ ókọ yẹn sóòkọ yìí èyí tó bá ti wá tẹ́lẹ̀ yọ gbọ́dọ̀ tó bá yẹ gbọ́dọ̀ wà ní ókọ yẹn gbọ́dọ̀ jẹ́ kọ́ gbọ́dọ̀ tó kọ́ tápà ó gbọ́dọ̀ tó kọ́ Yorùbá ó bá jẹ́ pé ìyá rẹ̀ Yorùbá lọ so èmi kọ́ ní nǹkan fẹ́ ìyàwó tá a sì kọ́ fẹ́ kọ̀ǹpléèdò ìlú Èkó ní ìlú tiwa wọ̀ nígbà tẹ́yìn ránṣẹ́ bí fẹ́ gbé inú bọ̀rìṣà yín tó náà mọ̀ nǹkankan tó rò pé bóyá agbára ń bẹ níbi ọlọ́wọ́n ọba wọ́n bá mọ́lọ̀ lọ́kan ibi ò lè ṣe ọ́ èyí tẹ̀ ń wá nǹkan mí káàkiri ni ìyá máa jẹ wọ́n sì èméjì àìsí èméjì tèmi ibi mọ́ mọ́ Ọlọ́run délé lè tẹ́kìrí ibi mọ́ mọ́ Ọlọ́run délé ní èṣù olè ṣe mí o èṣù ta ní Jésù àbáyé èṣù fẹ́ bàjẹ́ èmi a máa tọ́ èṣù wọ́n ní wọ́n lọ lágbára mọ̀ èṣù olè ṣe mí àfikọ́ ọba mọ́ Ọlọ́run èṣù ìdọ̀dọ̀ wọ́n bá ti mọ Ọlọ́run èṣù ọ̀sà fún ọ nítorí kò fẹ́ kú Ọlọ́run tó dáa tó bá súnmọ́ ibi tọ́lọ́run wà báyìí òun gá máa rawọ́ ẹ̀bẹ̀ ní pé ní máa bẹ̀bẹ̀ a máa bẹ̀bẹ̀ kọ́lọ̀ jẹ́ fún òun kẹ́ ń lọ fún ọlọ́pàá mú ilé ìyẹn ọlọ́pàá lè sùn tẹ̀ wọ́n tó bá ti mọ Ọlọ́run èṣù ni ó fi àjọ wọ́n tó yà bá ń jẹ múra rẹ̀ wò sọ pé Ọlọ́run gbọ́ dáadáa àbí lọ́kàn rẹ̀ ọmọ sọ pé akúkú Ọlọ́run náà kò Ọlọ́run ní sùúrù dáadáa ó ní sùúrù ní tó bá fẹ́ jẹ oyè náà pátá ó ní wẹ náà kéde kìí sọjọ́ kan lè sọ fún ojú tọ́lọ́run pé ó lè tẹ́sì Ọlọ́run pé kẹ́ntì ẹ̀ fóṣù mẹ́fà lókọ ọ̀ntara ẹ̀jẹ̀ sọ́lọ́ nídìí ẹ̀ ta lọ́lọ́ nídìí nù yìí Ọlọ́run tó lóun ó gbókúta dìde tó ọ̀bá sí òun àwọn ẹyẹ ń sí Ọlọ́run ẹ̀yin lágbára tẹ́yẹ ní ṣé èèyàn lágbára tẹ́yẹ ẹyẹ tó lè sọ pé òun fẹ́ bá Donald Trump President America òun fẹ́ lọ kí òun fẹ́ fi yẹ òun fẹ́ fi gbá létí ní ìsìn tí ó sì ní láàárọ̀ la máa lọ bá Trump máa lẹ̀ fún ìgbà tí yóò sì fò láti bí yóò sì lọ ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ ṣé ẹyẹ wá ṣẹgbẹ́ ẹyẹ ó lè dá Amẹ́ríkà lọ́la láìpẹ́ ẹyẹ lè bà sórí òpó náà high tension ó sì lẹ́jẹ̀ olómi là ìwọ́lẹ̀ bọ̀ sórí ọmọ ọdún àṣẹ láwọn fi ń ṣe ẹ wá rò pé èèyàn ẹ máa ka aláwọn kan sọ pé èèyàn ló dá Ọlọ́run ẹnìkan ló sọ fún mi ẹni ńlá sì ni o ẹni ńlá bẹ́ẹ̀ kó ga wà fún ọ̀rọ̀ àṣà ní orílẹ̀-èdè ó ní kò sọ́lọ́ ó lé èèyàn lọ́dọ́ lọ sọ́lọ́ nídìí lọ ń sàánú yí lẹ́fi wà mí bọ́ọ̀ bá sí láyé Ọlọ́run bẹ̀ àìsí rẹ Ọlọ́run wà ìkíkù rẹ Ọlọ́run wà ọba kú Ọlọ́run wà èmi gẹ́gẹ́ bí àròlé Ọlọ́run èmi ẹ máa rò pé bóyá mọ̀ òun wàásù yín wàásù fún yín o àròlé Ọlọ́run ní máa sọ̀rọ̀ ta ni Ọlọ́run nìkan ìtọ́ bá máa ṣe nù iṣẹ́ ọba ìnìkan máa pè ìpè sọ́nà tawhid iṣẹ́ gbogbo ọba nìyẹn o ọba tí ọba ti ṣe ọkàn wà ọkàn ìjọba ni kò sí lọ́pọ̀ tí a sì ní àwa sọ fún ọ nítorí àwọn ẹni a máa ń kó ẹ̀ṣẹ̀ bá gbogbo aráàlú tí ọba ìlú rẹ tí bá bọ̀ ìṣà ọ wà lórí tiẹ̀ náà àfi tó ọba lọ bá ẹ̀yin àfáà ìsì ló jíṣẹ́ ẹ bá rọ́bà ní tí bá ń bọ̀ ìṣà láti wẹ ìgún tiẹ̀ kúrò lórí rẹ ọ gbọ́dọ̀ lọ bá ọba yẹn pé ẹgbọ́ òjíṣẹ́ Ọlọ́run làwọn àfáà
ní tí ẹ pè láàfà ẹni wàrà sátìlì àbíyá ẹ̀yin làrólé àwọn ànábì ó wà wúra rẹ pé nígbà wọn ti ẹ̀ ń pè mí láàfà ṣé mo ti rólé fànábì kan bá ṣe ń rólé fáwọn ànábì ni kò ṣiṣẹ́ tí ó mú iṣẹ́ kan nínú iṣẹ́ táwọn ànábì ṣe ni ló fi máa jẹ́ àfà o sáàfà tó ọba ti mú nínú iṣẹ́ kó mú iṣẹ́ Ibrahima kí ni iṣẹ́ Ibrahima tó ṣe ó gbógun ti ṣà àwọn èèyàn mọ̀ ní ẹni tí àwọn bàbá wa ti ń ṣe àgbọ́dọ̀ mọ́ ṣe táwọn bàbá rẹ̀ tí bàbá Ibrahima ń ṣe tẹ́lẹ̀ Ibrahima kọ́ ó pègún rẹ̀ ṣé wọ́n ti pègún rẹ̀ nulẹ̀ wọnú ilé iṣẹ́ wọ́n ti pègún rẹ̀ ìwọ tó bá pègún rẹ̀ nulẹ̀ ìwọ ló dó lórí ilé ìwọ tó bá pàbọ̀ òrìṣà rẹ̀ nulẹ̀ ìwọ ló dó lórí ilé èmi tí mo pa òrìṣà rẹ̀ ní ipò àwọn ọba èmi ní ń dó lórí àwọn ọba ẹ̀kájẹ̀ tó wá mú yẹn kó nínú ìtàn kò sí ọba gangan tó ju Olúwo lọ wọ́n bá máa fi òṣèlú tó nǹkan jẹ́ lò ìwọ ọba tó ọba ti jẹ́ pé Olúwo lọ jẹ tó sì dádé fáwọn ọba tó wà nílẹ̀ ìwò òjú Olúwo lọ fún kálukú ló ní ààyè tiẹ̀ ọwá láàyè tiẹ̀ ó lè náà ju Olúwo lọ ó sì láwọn ọba lábẹ́rẹ̀ tí ó máa dé lábẹ́ Ifẹ̀ ní ààyè tiẹ̀ nífẹ̀ tí ó máa abọ́gbọ́ pé wá ó lè o ọ̀sẹ̀ tó fún mi ọ̀sẹ̀ tó fún Olúwo ládé àṣẹ ikú jẹ́ ọmọ ọba bẹ́ẹ̀ bá ràn ọmọ ọba sì ẹ lè fi ọjọ́ orí jura yín lọ ọmọọba ní kíni ọmọọba ní kíni wọ́n ṣe gbogbo ṣé mo wá jẹ́ kú ni lẹ́yìn ìtàn wo tẹ́ bá rí nínú gbogbo ìlú pátápátá nílẹ̀ Yorùbá tẹ́ bá fẹ́ wá gbogbo ìlú ló ní ẹrú gbogbo ìlú ní kò sílùú kan nílẹ̀ Yorùbá yìí tí wọn ò kó lẹ́rú àfiwò ẹ mọ̀ dáadáa o nígbà ìpìlẹ̀ ni wọ́n sọ yóò ẹ má sọ pé àwọn ọ̀tàn ń kálukú ìwọ́n tí ọba sì yé o lè náwó sókè kó bí nílé ìrún kí lè bá bí yọ nínú àwọn ọba ìpìlẹ̀ tí wọ́n ṣe baálẹ̀ o tí wọ́n jẹ baálẹ̀ rí owó lẹ̀ ọ̀tọ̀ ní kílù gan kọjẹ́ ti yẹ pé ó ti jẹ baálẹ̀ lọ́wọ́ jẹ́ ṣé wọ́n ti gbé sí ọba àwọn ìpìlẹ̀ kan wo àwọn ọba ìpìlẹ̀ làwọn tí wọ́n jọba láti ìpìlẹ̀ tí wọ́n jẹ baálẹ̀ rí Olúwo ìkànnì náà as a natural kò ṣe paramount ruler nìkan Olúwo natural paramount ruler. Ìwó tún wá jẹ́ ìlú tó jẹ́ pé ẹ lè gbọ́ Johnson Kúùkù Sábàdọ́ kìnnìkan ẹ máa gbọ́ ní àwọn ìlú yòókù ẹ lè gbọ́ lọ́yọ̀ọ́gùn Samuel Johnson ẹ lè gbọ́ Bọ̀dé Thomas Jàyí Crowther tẹ́ ẹ bá ti gbọ́ lù ibẹ̀ wọ́n ti kẹ́rù bẹ̀rẹ̀ Ìwó dàbí ìlú tó jẹ́ pé Ọlọ́run dáàbòbò tó jẹ́ pé gbogbo ìlú pátá ni a máa wá kíní wá ni a máa wá ààbò wá sí ibùn gàdé kan Aláàfin Mágùá ó ṣàtìkò ní ogun lé ibi Ìwó lọ́sáwá àwa láti dáàbò àwọn bàbá tí wọ́n mú èsòjò àtọ́bá àtìjòyè àtọ́mọ̀ ìlú yìí ìwọ́n tó bá jẹ́ ojó ọba jẹ́ ọmọ ọba tó jẹ́ rú ìwọ́n lọ́mọ bí tó ti dẹrú rẹ wá o ìwọ́n ò ní gbogbo ìlú àtòkómọ̀ṣọ́ ni o àtọ̀yọ́ ni o àtìfẹ́ ni o àti gbogbo wọn lè gbọ́n pé rí pé ẹ̀yẹn rí ẹjẹ́ kì í ìdílé kọ̀ọ̀kan
ẹ gbọ́ pé bí ìgbà tó gún lé wa bíbà yìí la wá bí ìgbà tó gún lé wa bíbà yìí la wá bí tẹ́ ẹ kan lé bọ́n bíbà yìí láti jà yí ẹ̀gàn tẹ́ ẹ kan kútàbí àwọn kútàntì tiẹ̀ ní ìrẹ́gbà yẹn ti wá ti wọn àwọn kútàntì gangan àwọn kútàntì àti kúbíyà tí a bòde ní kúbíyà kútàntì ní ti kìíní àwọn gangan ìpìlẹ̀ ẹ̀mọ̀ ìṣòwò àwọn nígbà tí òwú wá ní tí òwú tú gbogbo Yorùbá ló gbógun tòwú Ìwó nìkan ni ògbógun tòwú Ìwó nìkan ló fa Òwú mọ́ra a ti ní 26 compounds lẹ́yìn ìgbà tó yẹ pé àwọn Ògún tó wá tó yẹ pé ogun lé wá a tún fún wọn ní aṣọ wọn di baálẹ̀ a dẹ̀ tún sọ wọ́n dọba lẹ́yìn Olúwo Ìwó ọ̀sẹ̀ kó o lè gbọ́ pé àwọn Ìwó tí ìgbà tó gún lé àwọn Ìwó ni ẹ wá sá wá sí Ògbómọ̀ṣọ́ ìgbà tó gún lé àwọn Ìwó ni ẹ wá Olúwo kígbe ogun dé o àìmọye ìgbà nífẹ̀ẹ́ kígbe ogun dé o àìmọye ìgbà ibẹ̀ òtí ẹ̀sẹ̀ tù rí tí ìbá ṣe pé gbà táwọn èbó dé nígbà àwọn ọlọ́pàá dé ẹ gbogbo àlejò ní máa lọ bẹ̀ ní ọjọba bẹ̀ Ògún ọwọ́ látèkìtì ọ̀rọ̀ míyàn tó pọ̀ ẹ̀ńgbà ọlọ tó lọ dáwọn ẹ̀dùn mẹ́ ó tún padà ọba wà lórí oyè bá náà nígbà tí ó ọba àlùfọ́ lọ lẹ́kọ̀ọ́ lórí oyè gan ẹ̀yìn tẹ́ ìbá mọ̀ta ẹ̀mí mọ̀ta wọ́n bèèrè ìta Yorùbá lọ́wọ́ kéèsè lásán àwọn mọ̀ta irun tó lọ ṣe fún wọn Mùsá Mùsá lọ kọ gbogbo tí ń tọrọ Ádámà tí wọ́n ti bígbà náà Mùsá lọ kọ gbogbo ọ̀rọ̀ Núà lọ́kọ gbogbo ọ̀rọ̀ Ìbráhímù Mùsá lọ kọ ṣé ń bẹ láyé ta ló wá fún ní gbogbo ìtàn tí ọmọ tó ọmọ tó bá ti súnmọ́ lọ́rin tó ọmọ tẹ́lẹ̀ wọ́n mọ̀ mú wá fún ó ní mo ṣe mẹ́ pé tó ṣe dá mi lójú tí mo sọ pé kí á lọ ẹgbẹ́ Odùduwà ọ̀pọ̀ ìsà káwọn mọ̀ ṣàkọwá tó ṣé ta ló fi ọ̀wá ó la ṣe ń sọ̀tàn nǹkan ti déwò ọlá ti déwò ọba ti dé ọba gidi ló sì mú Ọlọ́run lọ́ba gbogbo ọba tó bá sì sún Ọlọ́run tó bá jáwèé lé Ọlọ́run lọ́lọ́wọ́ máa fi àwọn àṣírí ayé ẹ̀rí pé bá gbáriwo mi ẹ má wọrí o ẹjọ́ wọn máa kígbe o ẹ̀rọ lẹ́nu fẹ́ndọ̀ mi ìmí bí lówó nù wọn ìmí bí lọ́lá ìmí bí ń pa wọ́n fi ṣe ìlú rẹ̀ àwọn míì ti monetize page wọn tí wọ́n bá sì tọ́ọ̀bá dáwọ́ olú òòlù ìta tọ́ọ̀bá dáwọ́ Tinubu gan òòlù kò sí orúkọ ẹnìkankan tó lè dá Nàìjíríà táwọn èèyàn wò rẹ̀ àfikọ́ ọba dákun tó yẹ wa kọ́ pé wọ́n ti ẹ̀ ń lè rówó látọ̀dọ̀ ẹ máa kú wa a máa ṣe gbogbo ẹ̀ kíní ni iyì ni má compromise pẹ̀lú Ọlọ́run àròlé Ọlọ́run lè mi kò sì sí nǹkan bí tí wọ́n máa sọ àfọ̀rọ̀ Ọlọ́run kì í sì máa tako kí ni ẹyọ kan tí ẹni kébì ṣe pé kò sà kí n fún lọ́rùn pa ẹni ò ní tẹ́kọ́ sórí àwọn bàbá ńlá tẹ̀ ẹ̀yìn ní yẹ̀yẹ́ wọn sórí gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ́kọ́ sórí àwọn tẹ́ ń sọ́gbẹ́ ń tẹ́kọ́ sórí òòṣà ẹ̀ ń da ògógóró sórí òòṣà
báwọn gan bá lè rìn tí a bá lè sọ fọ́lọ́ wọn ó tó tọ́ wọn àwọn tó ṣe pé kò ní wáyé lọ náà bí wọ́n ẹ̀yẹ ẹ̀yẹ wọn ni kó ló ṣe sọ pé o gbé bàbá Ṣàngó lẹ̀ tó da tó wá tu nígbà wà láyé sọ lè da gbogbo rẹ̀ nígbà ọ̀bá lè ṣe fún un nígbà tó wà láyé kó ló ṣe wá jẹ́ pé kó ti lọ bàbá sẹ́rí ègún tó wà nílẹ̀ Yorùbá ni àwọn bàbá yẹn tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ tí wọ́n yẹ̀yẹ́ wọn tí wọ́n gbé òkúta kan síta ń bẹ̀ wọn Ṣàngó rèé o Ògún rèé o ẹ̀ sì lé ní mọ́dà ọkọ̀ Ṣàngó nítorí bàbá gbogbo ajọ́ ni èmi fẹ́ protect wọn èmi fẹ́ mọ ṣàdúrà fún wọn àwọn Lárúbáwá mọ̀ kan Ọlọ́run mọ̀ kan mọ̀ Ọlọ́run gbọ́ àwọn Lárúbáwá gan àwọn nìkan ni wọ́n dà pọ̀ àwọn baba ńlá wọn kílẹ̀ ẹ̀kọ́ tí wọ́n ṣe fún wọn kílẹ̀ ni wọ́n ṣe fún tí a bá ṣàlẹ̀ ìsàlám tí a sì fi sára láàlẹ́ wà sára ẹ̀ yóò gbó wọn wò títẹ̀ ń ṣe nígbẹ̀ ń ṣàdúrà fún kílẹ̀ ṣe ṣàdúrà fún mi bàbá ní ànábì Muhammad tí ń jẹ́ sára láàlẹ́ wà sára ní kí àti ọlọ́ọ̀lọ́ kí lè wá ṣe mú ọmọ ìdákẹ́ ẹ̀mọ́ ṣàdúrà fún àwọn bàbá tí èmi ọmọ ṣàdúrà fún àwọn bàbá tí èmi ò ní dá mí ní yẹ̀yẹ́ wọn àwọn abọ̀rìṣà ẹsẹ̀ ti rí pé Ọlọ́run ti gọ̀ wọ́n ẹ̀mí ẹ̀bọ̀ ṣe ẹ̀mọ̀ pé èpè èèyàn tó ń gbà dípò kí a máa gba ọmọ tí yẹ̀yẹ́ bàbá rẹ̀ kẹ́ẹ̀ tó máa sọ ní fún ọ ìkẹ́ lè bá àgbọ́ pé ọ sì yẹ̀yẹ́ bàbá rẹ̀ wọ́n dá òkúkúrú lé bàbá rẹ̀ ló wọ́n dá ìkẹ̀tẹ́ àti epo ibẹ̀ náà ni ẹ sì fi ṣe wẹ́wẹ́ bàbá wọn tí ẹ sọ bàbá tí ẹ nù kí sí bá àwọn bàbá tèmi dáadáa ni yóò mọ̀ bá èmi ọmọ ṣàdúrà àkọ́kọ́ láàkànbí àti àwọn bàbá ńlá rẹ̀ títí kéré káádámọ̀ pé kí Ọlọ́run kó jẹ́ kí wàhálà hálì Ibrahima kàmá barata àlá Ibrahima wàhálà hálì Ibrahima ìyẹn kàrà Allahumma salli ala Muhammad wàhálà hálì Muhammad kàmá salata àlá Ibrahima wàhálà hálì Ibrahima ìyẹn kàrà Allahumma barik ala Muhammad wàhálà hálì Muhammad kàmá barata àlá Ibrahima wàhálà hálì Ibrahima. Gbogbo ará ilé Ibrahima ló kan Ádámà o ìtorí nǹkan ẹyọ kan tí Ibrahima ṣe ní ẹbí ní ká máa lo òun àti gbogbo ara ayé kí ló sì ṣe ọmọ náà kí ló ṣe tó fi níyì lọ́dọ̀ Ọlọ́run kí lọ́mọ tó yẹ kó ṣe kí lọ́mọ tó yẹ kó ṣe látẹ̀lé lọ ó sọ tiẹ̀ náà má bàa parẹ́ Ibrahima tó gbógun tọ̀tọ̀ Ọlọ́run nítorí tí ò ṣàfijọ́tọ̀ Ọlọ́run ní pé ó nìkan ló fẹ́ máa gba ògo Ọlọ́run ọba ó nìkan ló fẹ́ máa gba ìwé sísìn àti bíbọ àti sísìn ta ló yẹ tẹ́lòmíì bá ti ń ṣe ẹlòmíì àjẹ́ pé ó fẹ́ gbogbo Ọlọ́run ẹ má gbà kí kankan míì kó gbogbo Ọlọ́run èmi ò nígbà Olódùmarè là ń pè nílẹ̀ Yorùbá ìmọ̀ Ọlọ́run lọ́gọ́ tí máa ní kí a máa sin Olódùmarè mọ́ sọ ǹjẹ́ máa ti ọgbọ́n Ọlọ́run ni òkú ọgbọ́n Ọlọ́run ni ẹni tí a gbé bí i àlè sọ̀rọ̀ jáde àbásọ́. Lovers all over the world update yẹn náà láti mú wá fún yín ìtẹ́ ti rí gbogbo àwọn ọ̀rọ̀ tí kábíyèsí Olúwo sọ gbogbo bí wọ́n ṣe bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ bí wọ́n ṣe preach fún àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí gbogbo ẹ̀ náà lẹ ti rí yìí ìfúndò wọ́n tún sọ nínú ìtàfí wọn kan wípé àwọn ti ní forum gbogbo àwọn ọba tí wọ́n ń ṣe Islam pé àwọn ní forum pé àwọn ò sọ wípé àṣà àti ìṣe pé kò sí pé àṣà àti ìṣe ó wà pé bọ ẹ̀sìn àbáláyé pé bí ẹ ń bọ òrìṣà bí ẹ ń bọ nǹkan kan bí kẹ́yìn máa bọ àwọn nǹkan pé àwọn ò bá wọn lọ́wọ́ sí mọ́ níta wọn so gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nínú fídíò wa yìí tẹ̀yin bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe ẹ likes ẹ comment
ẹ tún bá wa share àwọn videos wa. So we love you all, thanks for watching.